Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ láwọn ọba gbólọ̀ àpọ́nlé gbólọ̀ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n ní mo tún bá yín mú iṣẹ́ ńlá kan wá. Ní òní. Mo kí onílé, mo kí àlejò, mo kí obìnrin, mo sì júbà ẹ̀yin àgbàlagbà. Mo júbà oṣó, mo júbà ẹ̀jẹ́, mo júbà èmìrì, mo júbà ọ̀lẹ́bọ lóògùn, mo júbà gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Mo júbà o nítorí ẹni wúrẹ́ tó bá wọlé bí ò bá júbà á dẹran àmúso. Àgùntàn tó bá wọlé tí kò bá júbà á dẹran àmúso. Èmi júbà tèmi lónìí, ẹ má jẹ́ dára àmúso nítorí àdáṣe inú wọn ìbà ò gbọ́dọ̀ ń mọ ènìyàn. Kí ni mo fẹ́ bá yín mú wá lónìí? Iṣẹ́ tí mo bá yín mú wá lónìí là ń pè ní iṣẹ́ ajidewe. Iṣẹ́ ajidewe. Kí ni à ń pè ní iṣẹ́ ajidewe? Iṣẹ́ ajidewe jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé bí èèyàn bá ṣe kò jẹ́ kí èèyàn darúgbó, èèyàn á rí kórókóró, kódà èèyàn á dàbí ọmọdé, kí èèyàn darúgbó bí ọmọdé nìyẹn ó ṣe rí. Kò ní jẹ́ kójú yẹn ń hun jọ. Èèyàn àti dàgbà ṣùgbọ́n èèyàn ò rí sákósákó tó yẹ pé ojú yẹn ò ní gbó. Ojú yẹn ò ní gbó. Ní bẹ́ẹ̀ iṣẹ́ náà ni iṣẹ́ yìí ṣe. Iṣẹ́ yìí dára púpọ̀, ó dára púpọ̀. Iṣẹ́ yìí dára púpọ̀. Iṣẹ́ yìí sì dájú, mo fọwọ́ sọ̀yà ká bá bá ṣe iṣẹ́ yìí. Kódà kéèyàn lo 100 years láyé, èèyàn lè dàbí ọmọ 20 years àbọ̀mọ 30 years. Kódà bí èèyàn bá lọ bí àgbáre, tá bá ń padà mọ iye ọdún yẹn yóò máa yà àwọn èèyàn lẹ́nu wípé ojú bàbá òsì wá gbòòyàn lè mọ̀ pọ́n ti dàgbà tó bá wọn. Ká má fa ọ̀rọ̀ gùn. Báwo ni iṣẹ́ yìí ṣe lọ? Báwo ni iṣẹ́ yìí ṣe lọ? Iṣẹ́ yìí lọ báyìí. Ẹ lọ bá mi wá, à ń pe ewé kan ní ewé tòtó. Ewé tòtó. Yóò ti yé àwọn àgbàlagbà tó bá dá ewé mọ̀ dáadáa, tí ò bá ṣe ọ̀gbẹ̀rì yóò ti yé wọn tó bá wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. À ń pe ewé yìí ní ewé tòtó. Ẹ lọ bá mi jẹ ewé yìí kó jẹ́ 100 wá. Ewé yìí kó jẹ́ 100 wá. Ẹ lọ bá mi wó òrù ńlá kan. Òrù ńlá yìí ẹ gbé sí orí iná. Ẹ mú ewé tòtó yìí, ẹ dá sí ìdá méjì. Ẹ mú 50 ẹ tò sí ìsàlẹ̀. Ẹ mú ẹyin òróró kan ṣoṣo ẹ fi lé lórí. Ẹ tún mú 51 ẹ tò sí lórí. Ẹ bu omi kún dáadáa. Ẹ gbé sórí àrò. Ẹ jẹ́ kó hó dáadáa. Ẹ mú iṣẹ́ yẹra gbé wọnú igbó kan lọ. Tàbí ẹ̀yìnkùlé kan lọ ibi tẹ́sà àti lè wẹ̀. Torí tá bá fẹ́ wẹ̀ ṣe a máa ń wẹ̀ ní ìta gbangba ní ọ̀sán níbi tí orí ó ti máa rí sánmọ̀ lókè. Ẹ lè má lè wẹ̀ gbòòrò, ẹ lè gbé wọnú igbó kan lọ tí èèyàn ti ní máa sọ pé kí lẹ́ ń ṣe ń bẹ̀rùn. Ẹ gbé lọ kẹ́ lọ lo iṣẹ́ yìí. Bó ni a ṣe máa lo iṣẹ́ yìí? Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí ní ta mú wá sáyé, kò sí tí a mú lọ. Ṣùgbọ́n ẹ fi ẹ̀mí ìmoore hàn nípa iṣẹ́ yìí. Iṣẹ́ yìí yóò ti máa yé àwọn tọ́rọ̀ bá yé, yóò ti máa yé dáadáa. Ẹ fi ẹ̀mí ìmoore hàn. Ẹ comment, ẹ like, ká sì share rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kí wọ́n lè jẹ àǹfààní àṣírí ńlá wọ̀nyí. Ẹ mú ewé yìí, ẹ kó kalẹ̀, ẹ gbẹ́sẹ̀ lé lórí. Ẹ gbé òrù yìí kalẹ̀. Ẹ mú ẹyin yìí, ẹ bó gbogbo èpo ara rẹ̀ pátápátá. Ẹ bọ́ra sí òwò. Ẹ wá ṣe àṣẹ yìí ní ẹ̀mẹ́ta. Ẹ ní wípé àwọ̀ títò tó bá mú wáyé òun náà ní mú lọ ọ̀run. Àwọ̀ títò tó bá mú wálé ayé òun náà ní mú lọ ọ̀run. Ẹ dákọ̀ ẹ lẹ́ẹ̀mẹ́ta. Ẹ bá dákọ̀ ẹ lẹ́ẹ̀mẹ́ta, ẹ mú ẹyin yìí ẹ jù sẹ́nu kí ẹ jẹ. Ẹ sì fi àgbo yìí ẹ fi wẹ̀. Ẹ fọ́ òrù mọ́lẹ̀, ẹ kọrí sílé. Èmi mọ̀dàgbà sọ fún yín pé ajidewe tested and confirmed ní ọ̀rọ̀ ẹnu kọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Mi ò yọ kúrò, mi ò sì fi kún. Iṣẹ́ yìí á jẹ́ fún ìwọ tí o bá like tó sì share rẹ̀ sáwọn èèyàn tó fi ẹ̀mí ìmoore hàn. Kó má jù báyìí lọ, a tún máa yọ̀ǹda iṣẹ́ mìíràn tó máa jẹ́ àǹfààní fún wa. Ó dàbọ̀.